kó ní sùúrù. So ọ̀rọ̀ mi náà tún generate ní àtàrà ẹ̀ bóyá lọ́dọ̀ àwọn ọmọ yàwá markasiyin àbí lọ́dọ̀ àwa àdàbíyà gangan. So àmì Alhaji Abule Sowo ẹkújọ́ mẹ́ta. Mo rí oríṣiríṣi nǹkan ló jáde látara ọ̀rọ̀ náà. So mi ò rí Haji Abdulhafiz àwọn Ajitotira barakallahu fikum àwọn ọmọ ìyá mi nínú sun àdàbíyìn. So ọ̀pọ̀lọpọ̀ ń send message sí mi, ẹlòmíì sọ̀rọ̀ tó ṣe tún bí mi nú gan pé kìdíkà mo sá gbé ìbínú náà mi. Àwọn ìyá markazi mi náà wọ́n náà ń send message tó jọrọ̀ bínú gan lórí fóònù mi yìí náà, lórí WhatsApp mi. Èyí náà mo gbé yìí náà mo foríjì wọn náà. Then àwọn kan náà tó wá ń bẹ lórí social media yìí náà ni oríṣiríṣi látàná báyìí Kamilu náà ni kí mo wá ṣe ẹ̀yin ọmọ ìyá mi nú àdàbíyà ẹ má bínú, ẹ má ìyá mi nú markazi ẹ má bínú, wọ́n sá ń gbé fọ́tò mi kì ní èébú lọ́tún ló sí. Alhamdulillah. Èyí tó dájú tó sì clear òun ni pé àwa àdàbíyà o wallahi thumma billah allazi la ilaha ghayruhu kò sí ẹni kankan bàbá kankan òpè wá jọ kankalẹ̀ rí báyìí bóyá ẹ máa fáwọn Amẹ́ríkà sí lésì bàbá kankan. So la khalifatuna wala satisatuna wala muallimuna so wala kibaru hazihi الفئة الطيبة المباركة الأصيلة. So kò sí ẹni kankan gbogbo àwọn bàbá tí wọ́n pè wá ń jọ kan rí búra pẹ̀lú ọba tí ó pa mí níjọ́ tí ó pa mí búra pẹ̀lú ọkọ rẹ̀ bàbá wa kankan ò pè wá rí gbogbo yìí tá à ń ṣe pátápátá tilqa'a anfusina. Kí ló dé àwọn bàbá wọn sì wá gà wọn lọ́rùn òun ló jẹ́ àti gbogbo nǹkan tá à ń ṣe. So alhamdulillah gbogbo bàbá àti ìsìn làwọn bàbá ń pè wá ń ju gbogbo gbà ń gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹni. Àwọn bá ṣe wá ń gbé àwọn alájà àgbà jáde àwọn khalifa wa tèní hafidhahullah wa ra'ah saddadallahu fil khairi khuta tí àwọn ọmọ ìyá wa náà markazi àbáwọn ẹlòmíì náà tí wọ́n lọ create page tá a ṣe mọ àwọn tí wọ́n wà ní ọ̀ndà rẹ̀ so tí wọ́n fi ń ba ọkọ̀ alájà àgbà jẹ́ àbáwọn míì náà tí wọ́n lọ create page tá a mọ̀ tí wọ́n fi ń bo ọkọ̀ mùdírù tèní jẹ́. So wọ́n pe page kan ní àfa ńlá in fact àwọn àfa ńlá yẹn máa ń share program tèmi náà wallahi ìmọ̀ wọn rí sì believe pé àdàbíyà ni wọ́n so tó bá jẹ́ àdàbíyà ń trace ohun ẹni náà ìró wọn tracy so tó súnmọ́ ni pé yeah please I'm on phone do you hear me so tó súnmọ́ ni pé a ò mọ̀ wọ́n rí so fún àwọn tí ń sọ pé bóyá àwọn page kan náà ń bẹ tí wọ́n create so tó fi ń tánìṣì image àwọn mùdírù tèní so àmẹ́rin náà rí so but àwọn pages yìí tí wọ́n ń bá àwọn alájà àgbà ló kọjá yìí wọ́n pọ̀ so a sì mọ̀ wọ́n rí. Walaikum salam Sheikh Usama Abdulqadir àfáà ọlọ́wọ́ bá kẹ́ bàbá inshallah. Now àwọn ọ̀rọ̀ yìí gbà tí mo jáde lánàá láti fáwọn èèyàn sùúrù ṣe ebú lọ́tún lọ́sì but nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ mo ti fún àwọn ọmọ ìyá mi ní ìmọ̀ràn tí wọ́n ṣe sùúrù àwọn tí mo pè lọ́ndánìtì so àwọn míì sì ń bẹ táwọn náà gbọ́ lórí social media gbogbo wọn sì ti calm látòrí àfa Salman Abdullahi Salman kọ́lọ́n bá ṣe dáadáa fún àfa jù báyìí lọ tí gbogbo àwọn ayáwa yòókù náà so àwọn ẹni yìí wá ń bú mi lóṣìṣì lọ́tún wọ́n sọ pé àìlómi sọ pé ẹ̀rù ń bà ní ó ti sú Kamilu
kò sú mi wàláì, ẹ̀rù ń bà ní kò bà mí wàláì. Ọ̀dà lọ́dọ̀ tí ẹ̀rù ń bà mí ni àbí ọ̀dà ẹ̀rù ń bà mí, ó dó ti sú mi àbí ó ti sú mi. Ok, kí wọ́n ló kù lẹ́yìn rẹ̀, ẹjọ́ sú ẹ̀yìn náà, ẹjọ́ tán láàmú jàjà ìdàlù kí á mọ̀ ni. Lálùkù àwọn bàbá yìí wọ́n ti ṣe tí wọ́n lè ṣe. Wa hum fi rahmatillah insha Allah ta'ala. Gbogbo gbà ní là ń pa àwọn tí wọ́n kú mẹ́ lágbàlagbà lẹ́yìn là ń pa wọ́n lẹ́kún. Ṣé Adama alájà àgbà kìíní kankan. Masailu ilmiya ẹja fi sẹ́gbẹ̀ kan tọ́rọ̀ ọmọ bá dé nkálukú ọ̀dà sí. So n ta lọ lè kéwú fún un. Tí wọ́n wá nǹkan míì tí ò ní ìtumọ̀. So ẹja filẹ̀. Anything bóyọ́dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ ní bóyọ́dọ̀ àwọn ọmọ ya Markazi ló bá ti bẹ̀rẹ̀ tó bá ti jọ́rọ̀ mímọ́ nkálukú ló ní àyè wà fún láti dá sí. So àyè wà fún nkálukú láti dá sí mo sì tún rọ̀ wá látòrí ara mi náà tẹ́ni tí ń bá jáde látọ̀dọ̀ mùdírù tó jọ́rọ̀ mímọ́ àbọ́dọ̀ ẹlòmíì náà ẹjá dá sí pẹ̀lú làákàyè wal ihtiram. So eléyìí ń fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn nínú àdàbíyà wọ́n ń fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn náà nínú Markazi. Ibi tá a ṣètò yìí ó ti tó gẹ́ ṣé wàá láwọn ọmọ kan bẹ tí wọ́n ń ṣe bá tí wọ́n ń ṣàwò tí wọ́n sọ ọmọ Ìlọrin tí ìdí bá bàjẹ́ tán tó ní ìdí ní ọ̀dà àwọn oníbòmí ìta sàlọ Ìlọrin yìí náà ni ọmọ kékeré ni wálé ní àwa náà ó dàgbà lùn lọ́la tába ti wá ba ìlú jẹ́ kó tó kàn wá náà bó lásùn sórí ìlú náà sá aróòrùkùn yọ́ra díẹ̀. Just forget about it. Gbogbo tó bá ti lọ afallahu amma salafa. Ẹnìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹnìkan ló kọ́kọ́ sí kíní kankan gbogbo eléyìí pátipàti ni. So gbogbo bọ́rọ̀ náà sì bẹ̀rẹ̀ pátápátá kò sí kankan tí mà tí tí òṣojú mi tí mà bó sì bẹ̀rẹ̀ mẹ́. Àmọ́ ìfẹ́ máa wọnú bẹ̀ ń lọ kó mọ̀ tó máa dá nǹkan mi lẹ̀. Àwọn làáfàá lu gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí nìsín. So àwọn ọmọ Ìlọrin kan tá a bá fẹ́ sọ ó lẹ́nu tá a fi sọ ará àta nísìn ni wọ́n ń gbà kíní gangan sí wọ́n á fẹ́ràn wa náà ni àwọn ọmọ Ìlọrin ẹja sí làákàyè àwọn Markazi yìí alẹ́ lórí yìí ẹja sí làákàyè àwa àdàbí yìí látòrí mi Kámílù lọ bẹ̀rẹ̀ rẹ̀ Kámílù kíní kan yìí mo ti gbọ́ mo bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ẹja parí ẹ̀ ó sú mi náà nù ìjàmọ́ náà nù èyí mo fẹ́ wọn ọmọ ìyá mi náà sì ń gbọ́ mi báyìí nkálukú náà ó fi ilẹ̀ ẹ má tẹnu bá àwọn alájà àgbà mọ́ ẹnìkan ni wọ́n ń pè wọ́n ní àbòsíyà ní dùn wọn kí lọ́kàn wọn gbà tí èso kọ wa kò dùn wá wallahi ṣùgbọ́n dédé tẹ́ ń ṣe wọn àná lè ṣerú ẹ kọ́dà àwọn kan ní ẹ gbọ́dọ̀ pa fún wọn kíní kan já fi gínágíní jọ́tà ti fi na gíun kí ló tún sínú Islam kí ló tún sínú Ìlọrin kò tún kankan ṣe. So àmọ́ nǹkan kan tí mo tún fẹ́ sọ ni pé wọ́n lẹ́nìkan àwọn kan sọ pé àwọn ní ọ́díò kìíní kan lọ́wọ́ tèmi tí ń sọ̀rọ̀ nípa Mudiru Markazi lẹ́yìn ìwọ tó bá ní irú ọ́díò òun ni tó bá gbé jáde ò ní bọ́lọ̀ dáadáa. Àbáṣáyé di Ṣítù ọmọ ìyá mi dáadáa wọ́n bá ń ṣe dáadáa fún inshallah. Ẹni tó bá ní ọ́díò pé dentin sọ́ǹtà in fact èmi ò yé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kí n má lè sọ́ǹtà bíi ti Markazi bíi tàdàbí bíi ti Zumari tó bá ní ọ́díò bí tí ń ṣe ìbàjẹ́ bóyá Mudiru Markazi àbí Sheikh Adama lẹ́yìn ní máa ń wí fáwọn kọ̀ọ̀kan náà Markazi tàjọ́ máa ń sọ̀rọ̀ lẹ́yìn ní o hate Sheikh Adama ní ṣe hate Mudiru Markazi kò sẹ́ni kankan tí ó ṣẹ̀ sí mímọ̀ níwọ̀nba so tí ó hate Sheikh Adama ẹni tó bá hate Sheikh Adama lórí burúkú lè ń tọ̀ iná bẹ́ẹ̀ hate bàbá fún qaddama al-kathira li hadha ad-din wa li hadhihi al-umma al-kathir alladhi qad la nudrikuhu hatta namut. So a sì wá hate wọn ẹyọ kan tá a kọ náà ni pé kẹ́ àbùkù ọmọ kan bàbá kún àfáà wálé àwa ń kún àwọn àfáà yín lé gbogbo àwọn bàbá alátòkè délẹ̀ ni qabla sheikhina wa walidina wa jaddina al-wa'idh al-alami bàbá oníwàásí àgbáyé kó tó kàn wọn gbogbo àwọn tán ṣáájú wọn ń pọ́n Sheikh Adama lé ni
bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà wa gbogbo àwọn àfáà wọn wà sí bàbá àmọ́mọ́ ọ̀fà ni hafizahullah wa ra'ah sí bàbá wa àfáà wa gba bàbá wa Sheikh Buhari ibn Musa ni ṣé àwọn gbogbo àwọn bàbá wa yẹn